ẹ káàbọ̀ sórí ìkànnì yìí níbi tá a ti ń mú àwọn ìròyìn tó jẹ́ ojúlówó wá gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀ pé a ò ní mú àwọn ohun tí kì í ṣe òtítọ́ wá fún yín lórí ìkànnì yìí. Ẹ bá mi like, ẹ comment, ẹ share, ẹ bá mi pín káàkiri, ẹ jẹ́ ká jọ fídíò yìí. Ẹ kálẹ́, ẹ káàárọ̀, ẹ káàsán ní gbogbo ibikíbi tí ẹ bá ti wo fídíò yìí. Mo kí ọmọdé, mo kí àgbàlagbà, mo júbà àwọn àgbàlagbà, mo júbà àwọn ajúni lọ. Mo ṣe bá ọ̀gá wa Ìbà Gani Abiodun Ige Adams, the 15th Ààrẹ Ọ̀nà Kakanfò lóògùn ọ̀fẹ́ o. Kẹ́pẹ́ fún wa bàbá, ìdààmú ò ní kàn yín, tètè dé ò ní pè yín, ẹni máa jẹ́rí gbogbo wọn ta yín láṣẹ Olódùmarè. Láì mú jà wá, mo fẹ́ yànnàná àwọn nǹkan fún wa nípa awuyewuye tó ń lọ, torí àwọn ẹlòmíì àwọn Yorùbá bọ̀wọ̀ wọ́n ní ọwọ́ ọmọdé ò tó pẹpẹ tí àgbàlagbà wọ́ kèrègbè. Ìyẹn ni pé àjọ wúlò fúnra wa ni. Lórí ọ̀rọ̀ tó ń lọ, mo fẹ́ ṣàlàyé nípa àwọn struggle bí ẹgbẹ́ OPC led by Ìbà Gani Abiodun Ige Adams bí ó ṣe tayọ ọ̀wọ̀n ẹgbẹ́. Mi ò tàbùkù bá àwọn security aspect kù o, mo kàn fẹ́ yànnàná àwọn nǹkan kan nípa àṣà àti ṣe àti protocol tó wà nínú ẹgbẹ́ OPC. Ẹ rí i pé a jáde mo ṣe fídíò kan ní zina àná àbí ìjẹta ni tí mi ṣàlàyé pé tí mo pè wọ́n lọ́balọ́ba, àwọn níjòyè àti àwọn chief honourable àti chairman local government ipe nǹkan kan ṣẹlẹ̀ ní Ìbẹ̀jú Lẹ́kì káàkiri ni. But when we got the information, I put tangible. Mo wá fẹ́ ṣàlàyé kí ẹgbẹ́ tí ẹgbẹ́ OPC tó dálé lórí voluntary organization tí ètò ẹ̀dáwó kọ̀ọ̀kan tí a máa ń lò fún personally ara wa, fún ìrànlọ́wọ́ ara wa, náà ṣe pé ní voluntary organization tá a máa ń dá síbẹ̀ tí ó dẹ̀ máa rí àǹfààní ẹ̀, tí ò ṣe pé bóyá ẹnìkan ló ń fìdí wa tí a ò lè gba sálárì. A máa ń sọ fún yàn tí yàn bá fẹ́ join ẹgbẹ́ OPC, so wàá lè mọ irú ẹrù tó fẹ́ dì. Even sef a máa ń béèrè lọ́wọ́ èèyàn tó bá jágbàlagbà tó ti over 18 years, a béèrè ìdí tó ṣe wá fẹ́ join ẹ̀. Torí pé ẹlòmíì wà tí ó bá join ẹgbẹ́ OPC, ó lè ní fún ìdí kan àti ìdí kejì tí a máa ń béèrè lọ́wọ́ ẹ̀, because a máa ń wò pé ẹgbẹ́ yìí ti wà tipẹ́tipẹ́, kí dédé tó join ẹ̀ nígbà yẹn, kí ló dé tó fi wá. Bá ṣe máa ń béèrè àwọn questions yẹn nìyẹn. Ẹ rí olóyè Sunday Igboho tí ó dá ìlú ẹkùn, bóyá òun náà ní bóyá òun kọ́, we don't know, bó a mọ̀ pé òun ni adarí ibẹ̀ tó náà òun ní ìlú ẹkùn. Kí ni mo fẹ́ fà nínú ẹ̀ ni pé most àwọn ọmọ ẹgbẹ́ OPC led by Ìbà Gani Abiodun Ige Adams, the 15th Ààrẹ Ọ̀nà Kakanfò lóògùn ọ̀fẹ́ bàbá, tí wọ́n kúrò nínú ẹgbẹ́ OPC kí náà fi kúrò fún ìdí kan àti ìdí kejì. Ní ìgbà míì tí àwọn Yorùbá bọ̀wọ̀ wọ́n ní ẹ má bínú, wọ́n ní Ọlọ́run ò fẹ́ ikú ẹlẹ́ṣẹ̀ bí kò ṣe pé kó ronúpìwàdà, ó wà nínú Bible. Ẹlòmíì wọ́n force join ẹgbẹ́ cultism ni, àwọn ẹgbẹ́ òkùnkùn, tí ó wá wò pé tí ẹnìkan nínú àdúgbò wọn àgbà ẹgbẹ́ tó ń ṣe ẹgbẹ́ àbíkú àgbà ni, kúrò níbẹ̀, tí wọ́n wá mú wá sínú ẹgbẹ́ OPC. Níwọ̀n ojú ẹ̀ ṣì wà ń bẹ̀, bọ̀ nítorí pé àwọn dúró fún, àwọn dẹ̀ máa ń fún ní guideline
we have the rules and regulation. And then the protocol to manage database. Tó wá ń béèrè lọ́wọ́ ẹ̀ tó dẹ̀ few. So ìgbà tá wá wò tá máa wá wádìí tá rí pé ojú ẹ̀ ṣì wà nínú bẹ̀ tí a ṣe tá tún wá investigate nítorí ọmọ ẹgbẹ́ ìjà tí ò kan OPC kì í dá sí ẹ̀yin ẹgbẹ́ òkùnkùn àwọn ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn ọ̀bá máa ṣe ra wọn léṣe kò kàn wá òun ni pé kọ́ má tamper ọmọ ẹgbẹ́ OPC led by Ìbà Gani Abiodun Ige Adams tí ọmọ ẹgbẹ́ OPC náà one way and another tó bá jẹ́ pé òun ló lọ hùwà tí ò dá sí wọn a máa bá wí ní ṣojú wọn bó ṣe kọ́ wa nìyẹn ẹjọ́ òtítọ́ náà máa ń dá àwọn òfin igbá kan bọ̀ kan nínú so ọmọ tí a bá wá lẹ́kọ̀ọ́ nínú ẹgbẹ́ OPC fún ìdí kan àti ìdí kejì ẹ mọ̀ pé ó ṣẹ̀ṣẹ̀ ó hùwà tí ò dá because ẹ mọ̀ pé bí mo sọ fún yín pé voluntary organization ẹni tó ń dá owó síbẹ̀ ó ṣe nẹ́tọ̀ tí wọ́n ṣe lé nítorí pé kó máa ba repetition ẹgbẹ́ yẹn kó máa bàjẹ́ tàbá wá lé ṣe mọ̀ pé wọn kàn ní mọ̀ torí gbogbo ẹ̀kọ́ náà a ò lè broadcast ẹ̀ náà ìpè ẹ̀ ó ṣe wà báyìí àfihàn tó bá lé tó bá yẹ pé ọwọ́ ìjọba ló kọ́ mu táwọn náà wá rí pé àkíní ó lè bà wá ní orúkọ jẹ́ àmọ́ wá lé táwa lé ru ọmọ ẹni bẹ́ẹ̀ tí ìrù ẹkùn tó ń wá wò pé tó ń wá popularity one way and another tó wọn fẹ́ tún ilẹ̀ Yorùbá ṣe a wá lọ kóró ọmọ bẹ́ẹ̀ tí ó wá fẹ́ máa fi subordinate pé òun á máa ní ẹgbẹ́ OPC ìwọ ṣe ìbéèrè kíkí ni wọ́n ṣe tí OPC fi lé wọn. So màá bẹ̀rẹ̀ á máa rọ̀ wá ẹlòmíì máa rò pé gbogbo ẹ̀ bully it's not about the bully. Tí a bá fẹ́ kí ilẹ̀ Yorùbá tó a gbọ́dọ̀ fi ọwọ́ sowọ́pọ̀ ni. OPC ti wà donkey years we are going to 35 years kò kéré ọmọ 20 years gan ó ti bímọ tó ti bímọ kódà ó ti bímọ mẹ́ta ìmí tí ò tó ọmọ 20 years gan ti bímọ mẹ́ta kábàáwá sọ pé ọmọ 35 years kì í ṣe ọmọ kékeré ó ti mọ̀ tún yàtọ̀ sí òsì so tí wọ́n bá wá kóró ọmọ bẹ́ẹ̀ tó wá ń wojúlé sílé tó wá ń kọ́mọ tí OPC wá jáde tó ní ẹ ti kó kúrúmọ̀ ṣàpà ẹ ti da omi irú àti omi nǹkan míì ẹ ti dà pọ̀ nígbà tí àwọn ọmọ ẹ bá wá hùwàkiwà tí OPC bá wá mú wọn wọn ní OPC wọn lè máa tàgé wọn gbọ́ OPC ń bá rú ẹkùn jà ò bá rú ẹkùn jà o kò sí tó kàn wá pẹ̀lú ẹni tó ní o ìyẹn náà lómi àní wọ́n ń ṣe tánàdí wọ́n ń ṣe lára ìyẹn ò ń ṣe lára ẹ̀yin náà fẹ́ bà ilẹ̀ Yorùbá jẹ́ bí àwọn ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn bí wọ́n ṣe ń ṣera wọn léṣe òun nìyẹn àwọn àdúgbò kan wà tó yẹ pé wọ́n ń bára wọn jà bọ́wọ́ ẹnìkan ló máa ẹnjìníà yẹn pé nǹkan báyìí àwa nàgá àwa ní kéde kan tí wọ́n máa kó nǹkan tí ó yẹ kókó ẹgbẹ́ OPC led by Ìbà Gani Abiodun Ige Adams àwọn òun ṣe olóṣèlú bọ̀ṣẹ́ mọ̀ pé èèyàn ní rìn kí orí máa mì one way and another ọmọ mi máa wà ọmọ ayọ́ lẹ́yìn ọ̀gá ẹ̀ tó máa lọ sínú òṣèlú nítorí nǹkan tóun fẹ́ jẹ so ẹ máa ní ẹlòmíì lè ra kinní kan but OPC tó jẹ́ ti Ìbà tó dúró tí wọ́n fún wa ní orientation we are not a politician à ń ṣòṣèlú kò dẹ̀ sì dí kì í ṣe gba ètò olóṣèlú náà ìdí ni pé nígbà tá a ní àwa ajìjàgbara ohun tí ìjọba bá ṣe tí ò dára ẹ bá wa ṣe nǹkan báyìí ọ nǹkan tí ò dáa nígbà tá a bá ti darapọ̀ a ò ní lẹ́nu ọ̀rọ̀ láti sọ a ní lẹ́nu ọ̀rọ̀ láti lè sọ nǹkan àwọn Yorùbá ní ẹni tí ó jẹ dòdò ẹni ò ní lè sọ dòdò ẹ̀kíní ẹ̀kejì nígbà tí a bá darapọ̀ mọ́ ìwà tí ò yẹ ká wù á wù ú torí a ti ní a ní government support and a ní àwọn tó máa back up wa ìyẹn náà wá ń sọ kì í ṣe pé àwa náà ń tẹ̀ka fún àwọn bàbá yìí à ń tẹ̀ka à ń ṣe normal but one way and another nígbà bí tí ó bá ti jẹ́ kí a sòtítọ́ ẹ jẹ́ kí a sòtítọ́ ẹ má ká fi òṣèlú ṣe gbogbo nǹkan òṣèlú ò lè dá gbogbo ẹ̀ ẹ já sọ reality fúnra wa òṣèlú ò lè tún ṣe tí a bá rí orí ò ní mì
àbí èèyàn onírìn kí orí má mì ẹnì kan ò lè ṣe gbogbo ẹ̀ ẹnì kan ò náyé tó bá rìn rán ní nǹkan bá ìṣẹ̀lẹ̀ wọ́n á pèèyàn sí àkíyèsí bọ̀ ẹni tó fẹ́ pè é sí àkíyèsí bọ̀ ọgbẹ́ tó bá ti ní nǹkan míì inú á fẹ́ máa lo priority òun náà yẹn sọ pé divide and rule kí náà ń pè níbẹ̀ àwọn kan máa wá wọn á kó àwọn ọmọ kan pé tó wọ́n ti wà nínú yín tẹ́lẹ̀ tí wọ́n sí ń bẹ̀ àwọn anìkan fi fèsì yín tẹ bá bẹ̀rẹ̀ sí ní bàjá a máa ní ẹ̀ ń ṣe lára ìlara kọ́ nítorí a rí i pé wọn competent they are not competent fún nǹkan tí wọ́n ṣe yẹn ó wà nínú àwọn ọlọ́pàá náà ọlọ́pàá ṣe máa ń dismiss sójà ṣe máa ń dismiss nítorí wọ́n ní rules and regulations ẹ wo ìlú tí ò fi òsì ẹ̀ṣẹ̀ òsì ń bẹ̀ ìlú tó fi bá ti wà ẹ̀ṣẹ̀ gbọ́dọ̀ wà so nínú OPC led by Iba Gani Abiodun Ghana we have the rules and regulations a ní ètò bí a ṣe ń tò òun ló fà á jẹ́ pé kí wọ́n fi ọmọ tí ò ju 2 years tí wọ́n bá fi ṣe coordinator a gbọ́dọ̀ respect ẹ̀ to the core nítorí orí ló gbé débẹ̀ so ẹgbẹ́ tó ti ní stand tó ti ní structure tó dúró dáadáa àwọn kan wá ń wá one way and another tẹ́ ní ìlú ẹkùn nítorí ẹ ṣáà ń wá kínní ẹni 18,000 peoples tí ó dẹ̀ rí bẹ́ẹ̀ ẹ wá ń try láti wá way ẹ ń káàkiri ẹ ń wá wọn gbogbo àwọn ọmọ tí àwọn OPC lé nítorí ìwàkiwà tẹ́lómi wù a ò ní láti publish ẹ̀ but ẹ bá dé àdúgbò kọ̀ọ̀kan ẹ béèrè pé kí ni lè ṣe kí ni lè ṣe àwọn oníjàgídíjàgan ọlọ́pàá mọ̀ wá sójà mọ̀ wá we are working together à ń ṣe oníjàgídíjàgan ohun tó fà á tàbí sọ pé a gbọ́dọ̀ gba ìwé òfin a gbọ́dọ̀ kéèyàn tó lọ ṣe 1 or 2 things a ti ṣe bẹ́ẹ̀ sẹ́yìn òun náà fi sọ fún yín pé tí ọmọdé bá ṣubú iwájú ló máa wò àgbàlagbà máa wẹ̀ nígbà àwọn nǹkan tó ṣe mí yìí kò gbọ́dọ̀ ṣe mí mọ́ never a máa ń kọ́ ọgbọ́n mọ́ ọgbọ́n ni ọgbọ́n tẹ́rí yẹn èpo ẹ̀pà ni àbí èpo àlùbọ́sà tí wọ́n bá ṣe àlùbọ́sà kan level by level àlùbọ́sà náà ni o àlùbọ́sà ni o àlùbọ́sà ni o tó máa fi débì kan so máa bẹ́ẹ̀ máa rọ̀ wá OPC ń ṣe oníjàgídíjàgan à ń ṣe onítànàdì à ń ṣe ìyọ́nìlára gbogbo eléyìí tó ń ṣẹlẹ̀ kí ni OPC ń ṣe kí ni OPC ń ṣe OPC ń ṣiṣẹ́ we are working hard gbogbo ẹ̀kọ́ náà máa gbé sórí afẹ́fẹ́ wọ́n mọ̀ wá ààrẹ ní ṣe oníjàgídí bí àìsọ so gbogbo eléyìí tá à ń pè pé nǹkan báyìí nítorí pé a ò fẹ́ wàhálà ni àmọ́ ní àwọn nǹkan báyìí náà nítorí nǹkan báyìí ni ṣé ọmọ ẹgbẹ́ òkùnkùn tí a lé nínú OPC tẹ́ pé wọ́n fà á pé àwọn ẹ̀gbọ́n ẹ̀ fẹ́ àwọn òbí ẹ̀ fẹ́ àwọn ò fẹ́ kó ṣẹgbẹ́ òkùnkùn tó ti yá kíní kan kúrò ń bẹ̀ àwọn àmúwá ó wá ń ṣe ẹgbẹ́ OPC tó tún wá ń ṣe ó tún wá ń hùwà tí ò dáa ẹ jẹ́ ká wádìí ọmọ yìí àwọn àfún àwọn amọ́nítọ̀ ẹ̀ àwọn àìkú ṣe ṣe ẹgbẹ́ òkùnkùn àṣẹgbẹ́ lọ́sàn-án a máa lọ fún náà lóru àwọn kì í ṣerú ẹ̀ nítorí ọjọ́ tí wọ́n bá ṣe ní jàǹbá wọ́n máa expect ká dìde fún láti jà fún àwọn òun dẹ̀ ń jẹ̀jà ẹ̀bi a kì í jà á wá dìde a ò ní jarú ẹ̀ àwa wá dẹ̀gbẹ́ kàkà kó bà wá lójú jẹ́ ìwà tó wù yóò dáa tó bá máa jẹ́ ọ̀ṣàká jẹ́ ọ̀ṣàká tó bá máa jẹ́ òṣoko jẹ́ òṣoko ọ̀ṣàká aṣoko ò dáa ẹgbẹ́ òkùnkùn ló ń wọ̀ ẹ́ máa lọ ṣe ẹgbẹ́ ìmọ́lẹ̀ nílé yìí àwa léwu ẹni bẹ́ẹ̀ irú ọ̀rọ̀ wo irú nǹkan wo ni ẹ fẹ́ kó máa sọ nípa OPC kò ní sọ á fẹ́ máa sọ bákan àbí ọmọ tó ń mú tó jalè tí àwọn OPC náà ni wọ́n lè fi síbì kan wọ́n máa ń báyọ̀ wáṣẹ náà kì í báyọ̀ ṣe tó máa wùwà tí ò dáa tó dẹ̀ máa bá eléyìí ó gbọ́dọ̀ bá wọn lójú jẹ́ àdẹ̀ nífẹ̀ẹ́ nà jù kí ó máa di bí ṣé OPC ló ṣe báyìí ó yá kó máa lọ ẹni bẹ́ẹ̀ máa wá kó tó bá wá di kinní kan tí wàhálà bá ṣẹlẹ̀ ẹ wá ní kan fè táwa bá wá fè sí wọn ọmọ máa ní wọ́n bá wọn kọjá níwọ̀n kò dẹ̀ rí bẹ́ẹ̀ so mo kàn ń ṣàkàwé yẹn fún àwọn tí ò yé kí ẹ bá mọ̀ torí àwọn Yorùbá bọ̀ wọ́n ní èèyàn máa ń ṣe àlọ́ síwájú ìjà ni àlọ́ yẹn náà fi ṣe adẹ̀fẹ́ kí a mòye kì í ṣọ̀rọ̀ èébú OPC ń ṣe lára bọ̀ kẹ́ máa pa irọ́ tí ò ṣe
OPC ò ní jẹ́ ohun tí OPC ò ní lè ṣe kò ní sọ especially ohun tí ààrẹ ò ní lè ṣe ààrẹ ò ní ever lè sọ ààrẹ ò ń ṣe sọ yìí tọ́ka ń dùn ní wọn nítorí bá sọ wọn fẹ́ ṣe ni èyí tí ọ̀hún bá sọ wọn ní ṣe wọn nítorí ọ̀hún fẹ́ gboríyìn kan ní láyé so màá bẹ́ẹ̀ á máa rọ̀ wá OPC voluntary organization ni ó làálẹ̀ fún anybody tó bá fẹ́ ṣe kí wọ́n náà wá mójú ẹ débẹ̀ kó o bọ́ ṣe ṣe wá rí pé ẹgbẹ́ ìmọ́lẹ̀ ni eléyìí ò ń ṣẹgbẹ́ onílara ìlara kí náà fẹ́ fi ṣe ṣébi tá ò gbowó tá a jọ ń ṣe bọ́tẹ́ bá rí nǹkan tó kù díẹ̀ a gbọ́dọ̀ sọ síta so ẹ ṣé púpọ̀ mo kàn ní kí n là wá ní ọ̀yẹ́ àwọn nǹkan tí ò yé ẹlòmíì ó pọ̀ ju nǹkan tó yé kì í ṣe pé à ń bú Ìgbòho adédè máa bú a rí i pé ohun ẹnjìníà òun ló ń fọ wọn blọ́gà lówó tí wọ́n fi ń bú ààrẹ Olódùmarè òun fún àwọn ọmọ yẹn lówó kó máa bú ààrẹ nítorí pé irinṣẹ́ tí wọ́n rán òun fẹ́ ṣe kí ni ó fà á owó kì í fọwọ́ lọ́rùn ẹ wá ní à ń jáde à ń bú yín a ò bú yín ẹ má bú ààrẹ mọ́ ààrẹ oníṣẹ́ ní tó yẹ kẹ́ máa bú tí ààrẹ bá dẹ̀ máa pàṣẹ ààrẹ kọ́ ló máa wọgbó agbára ààrẹ ṣe máa wọgbó ẹ mọ battalion soldier tó wà lẹ́yìn ni millions of people we àwa náà máa ń tà eléyìí ń ṣẹnu we dey kò ṣeré ń bẹ̀ á ní ṣèwọ́ṣèwọ́ anything ló lè happen at any fucking time àwa náà máa ń múra ni gbogbo ọdún ní ọdún ogun lọ́dọ̀ tiwa Olódùmarè á ràn wá lọ́wọ́ ẹ ṣé púpọ̀ thank you. ẹni tó wá láti kó yín lọ́wọ́ pé bóun ni àwọn ọmọ tán kó bóun náà sì máa gbà wọ́n kalẹ̀ ẹ tún bẹ̀rẹ̀ ogun ọ̀tẹ̀ Ìlọrin pẹ̀lú ọ̀tẹ̀. ẹ ṣe jàre àfọ. ẹ fẹ́ Sunday Igboho nílùú Ìlọrin o Ìgbòho ti kúrò nílọrin ọyẹ ẹ lọ́nu ogbó yẹn lọ gba àwọn ọmọ yẹn lẹ̀. ẹ má dá wọn lóhùn jàre. ẹ lè lọ náà o. àwọn aláìní nǹkan ṣe. ẹ lè lọ kí lè ń ṣe báyìí fún ṣé tó bá jẹ́ pé ọmọ tí ni wọ́n gbé ó wà ní ogbó yẹn sẹ́yìn máa ṣe bẹ́ẹ̀ ṣe ń ṣe yìí. tó bá jẹ́ pé àwọn fámìlì yín ìyàwó yín bàbá yín ẹ̀gbọ́n yín àbúrò yín tàbí kanú àwọn ọmọ yín ó wà ní ogbó láàrin 176 days 176 days báwọn ọmọ yẹn ti wà nínú ogbó ṣé ẹ máa wòran. wọ́n dẹ̀ tó ń sọ̀rọ̀ a dẹ̀ tó ń smell a tó ń gbòòrùn àbòsí nínú ọ̀rọ̀ wọn just because ẹ kórìíra Sunday Igboho tó di pé kí lọ́kọ́ lọ́hún ìgbẹ́ mọ́tẹ́yìn máa gbẹ lágbára Kùránì ń bẹ lọ́wọ́ yín náà ẹ lágbára kí ló tẹ̀ ìgbanú ogbó yẹn lọ́kẹ́ lọ́kọ́ bandit odidi ìlú tú láti bí olóṣù mẹ́fà sẹ́yìn ẹ rí nǹkan kan sísì ẹ jókòó sórí rédíò ẹ tó ń fi ẹnu sáta iṣẹ́ tí àwọn kan tó wọnú ogbó iṣẹ́ táwọn yẹn ń ṣe ẹ tó ń fẹnu lásán sáta iṣẹ́ wọn tẹ́lẹ̀ pé aláàbọ̀làkà ìní I'm sorry to say aláàbọ̀làkà ìní ni ẹ tó ń fẹnu sáta iṣẹ́ táwọn kan Sunday Igboho ń wọnú ogbó kiri láì gbà kọ́mọ kò béèrè wà náírà lọ́wọ́ yín kò béèrè kọ́kọ́ bọ́ọ̀lù wẹ̀ nìkankan ọwọ́ Kwara State láì pé ó fẹ́ ṣiṣẹ́ pẹ̀lú yín ó dẹ̀ sọ olóyìn Sunday Igboho fẹ́ wọnú ogbó pé àwọn ọmọ tí wọ́n jí gbé o láti 176 days ago báwo làwọn ṣe fẹ́ rí wọn gbà ó dé táyìdì ẹ̀tọ́ ti ẹ ti sọ ọ̀rọ̀ yẹn di òṣèlú ẹ ti ń fi ẹlẹ́sìn mẹ̀sìn bọ̀ ẹ ti ń fi ẹlẹ́yàmẹ̀yà bọ̀ ọ̀rọ̀ security kò yẹ kó kan ẹ̀sìn rárá ọ̀rọ̀ security kò yẹ kó kan ẹ̀sìn. bẹ́ẹ̀ni sà. ẹ má fi ẹ̀tẹ́lẹ̀kẹ́ máa pa làpàlàpà àwọn ọmọ ọlọ́mọ tí wọ́n wà nínú ìgbèkùn tó yẹ kẹ́ rescue àwọn ní kẹ́ gbégbèsè ẹ wá ọ̀nà láti gbégbèsè láti rescue àwọn ọmọ ọlọ́mọ tán wà nínú ìgbèkùn láti ẹjọ́ yìí ẹ need láti sọ pé kẹ́ ẹ kóra yín jọ láti máa attack olóyè Sunday Igboho ẹ need ìfi àkókò ara yín ṣòfò ó ní kẹ́ ẹ kóra yín jọ láti sọ pé olóyè lè fẹ́ máa attack àwọn ọmọ ọlọ́mọ ń bẹ nínú igbó láti ẹjọ́ yìí tó jẹ́ pé bẹ́ẹ̀ ṣe pọ̀ tó yẹn tẹ́lẹ̀ kóra yín jọ yẹn ẹ̀yin tẹ́lẹ̀ kóra yín jọ ẹ̀yin Ìlọrin heritage tẹ́lẹ̀ kóra yín jọ yẹn ẹ ní láti attack Sunday Igboho ṣe bẹ́ẹ̀ fẹ́ kí Igboho wá sí Kwara State ni but ó yẹ kẹ́ ẹ lè wọnú ogbó láti lọ rescue àwọn ọmọ yẹn náà ó yẹ kẹ́ ẹ lè wọnú ogbó 176 days in captivity 176 days in captivity ẹ wà tìgbà táwọn ọmọ yẹn ti wà mẹ́ kí ọmọ àti 176 days nínú igbó ẹ̀yin kan dẹ̀ kóra yín jọ ẹ̀yin against Sunday Igboho ẹ wo Sunday Igboho ó lọ sí Èkó lẹ́ni
ẹ wo bí Sunday Igboho ṣe gba ìlẹ́kọ̀ọ́, ẹ wá dúró iyì tó gbà Èkó tí Sunday Igboho lọ lénìí látọ̀ ti Èkó odidi ọba aláyé odidi ọba ìlú òun lọ gbọ́ olóyè Sunday Igboho lálejò nílùú Èkó lénìí pé kó wá fi ìró ẹkùn lọ́lẹ̀ Èwo Lagos State, bó ti ẹ̀ jẹ́ pé abala kan nínú ìlú Èkó lolóyè Sunday Igboho ti lọ fi ìró ẹkùn lọ́lẹ̀ ká tó wá sọ Ìlọrin mélòó ìjọ wo lẹ gbọ́ pé wọ́n jíyàn gbé bí wọ́n ṣe ń jíyàn gbé ní Ìlọrin? Ìjọ wo lẹ gbọ́ pé wọ́n jíyàn gbé lẹ́kọ̀ọ́? Ìjínigbé nílùú Èkó kò dàbí, torí pé Èkó ọ̀fara sígbó kò fìdí síbi tí gbó wà. Omi ló yí Èkó po, ẹni tó máa sọ pé òun fẹ́ jíyàn gbé lẹ́kọ̀ọ́ yóò múra. Fúlàní ò lè láyàláyà kí láwọn fẹ́ jíyàn gbé lẹ́kọ̀ọ́. Àwọn ibi tí Fúlàní ti lè jíyàn gbé òun náà ni àwọn ibi tá a wà yìí. Igbó ló yí wa po, igbó ló yí wa po. Sunday Igboho wá instead tó yẹ kẹ́ ẹ wá ọ̀nà láti wọnú igbó, kẹ́ ẹ wọnú igbó, kẹ́ ẹ kó Sunday Igboho lọ́wọ́ pé Igboho àṣetán láti kún lọ́wọ́ ẹ̀ ń àtàkì ẹni tó fẹ́ kún yín lọ́wọ́, ẹni tó fẹ́ kún yín lọ́wọ́ láti lè gbogbo ni àti fẹ́ gbogbo wa náà lábímọ náà o, gbogbo wa lábímọ, ẹni tó wá láti kún yín lọ́wọ́ pé bóun ni àwọn ọmọ tán kó bóun náà sì máa gbà wọn kalẹ̀, ẹ tún bẹ̀rẹ̀ ogun ọ̀tẹ̀ Ìlọrin pẹ̀lú ọ̀tẹ̀. Ẹ̀fẹ̀ Sunday Igboho nílùú Ìlọrin o, Igboho ti kúrò nílọrin, ọyẹ ẹ lọ́nu ọgbó yẹn lọ gba àwọn ọmọ yẹn lẹ̀. Ẹ lè lọ náà o, ẹ lè lọ, kí lẹ̀ ń ṣe báyìí fún? Ṣé tó bá jẹ́ pé ọmọ tí ni wọ́n gbé tó wà nínú ọgbó yẹn ṣe é máa ṣe bẹ́ẹ̀ sì ń ṣe? Tó bá jẹ́ pé àwọn fámìlì yín, ìyàwó yín, bàbá yín, ẹ̀gbọ́n yín, àbúrò yín tàbí kan náà àwọn ọmọ yín ó wà nínú ọgbó láàrin 176 days 176 days táwọn ọmọ yẹn ti wà nínú ọgbó, ṣé ẹ máa wòran? Àfà kan tí wọ́n mú ọ̀rọ̀ Seyi Labib má ọ̀rọ̀ Seyi Labib ò sínú àwọn Ìlọrin heritage o, ẹ yọ ọ̀rọ̀ Seyi Labib kò náà ọ̀rọ̀ àwọn Ìlọrin heritage. Seyi Labib ò sínú Ìlọrin heritage. Ẹ má fi ọ̀rọ̀ Seyi Labib kún ọ̀rọ̀ àwọn Ìlọrin heritage. Ẹni tó nínú àwọn tí wọ́n jẹ́ abẹnugan àwọn Ìlọrin heritage, US imam wọ́n dẹ̀ ti jáde, wọ́n ti sọ̀rọ̀, wọ́n ti sọ táwọn fẹ́. Ṣùgbọ́n inú mi dùn pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ Kwara State inú wọn ò dùn sí tí US imam sọ. Èmi ò kí ń against the US imam tẹ́lẹ̀, ṣùgbọ́n lórí eléyìí máa against the US imam. Ẹni tó bá jẹ́ abiyamọ gidi kò ní ẹ dákun irú ọ̀tẹ̀ wo la ń ṣe táwọn ọmọ ọlọ́mọ wà nínú igbó táà lè fọwọ́sowọ́ papọ̀ pẹ̀lú ẹni tí tó ṣe tán. Ṣé tó ní subhanallah, ṣe Islam náà ló ní tá a bá rí ẹni tó lè ràn wá lọ́wọ́ lórí nǹkan kan lẹ́nu ẹ̀yọ̀ ọba ti jẹ́ mùsùlùmí. So gbogbo àwọn ọmọ yẹn ká perish nínú igbó yẹn tó ní pé Sunday Igboho tó fẹ́ kún wa lọ́wọ́ kì í sí mùsùlùmí. So ó please yín káwọn ọmọ yẹn ó kú kí gbogbo wọn ó kú sínú igbó yẹn ju kí Sunday Igboho lọ kọ́ rescue wọn lọ. Subhanallah, Islam nílẹ̀ Yorùbá ó lágbára o, Islam nílẹ̀ Yorùbá ó ní agbára o, ó ní agbára o. So ó please yín ẹ ti wò pé Sunday Igboho ẹlẹ́bọ ni, aláwọ̀ ẹlẹ́bọ, àjẹ́ndẹ́ ẹbọ náà ń gbé bọ̀. Ẹ ti ẹ̀ kọ́kọ́ jẹ́ kó rescue àwọn ọmọ yẹn náà, ẹ jẹ́ ọkọ̀ rescue àwọn ọmọ yẹn náà. Ṣùgbọ́n torí pé kì í sọmọ yín, kì í sí family yín, tó bá jẹ́ pé ìyàwó àtọmọ yín ni wọ́n jí gbé ni ẹ máa tara ju bẹ́ẹ̀ sí tara yẹn lọ, ẹ ní tara ọmọ, ẹ ní tara ọmọ. Ọ̀rọ̀ yìí ọ̀kan Seyi Labib kò kàn wọ́n lọ́wọ́ lẹ́sẹ̀ o, kò kàn wọ́n lọ́wọ́ lẹ́sẹ̀ o, kò kàn Seyi Labib lọ́wọ́ lẹ́sẹ̀ o. Ọ̀rọ̀ yìí ọ̀kan Seyi Labib lọ́wọ́ lẹ́sẹ̀ o. So àwọn tí wọ́n mú ọ̀rọ̀ Seyi Labib mọ́ kò sí tó kan Seyi Labib lórí ọ̀rọ̀ Ìlọrin heritage. Àfáà tó sọ̀rọ̀ yẹn ní marisi tó fi ń dákọ̀ Seyi Labib nínú fídíò rẹ̀ because ọ̀rọ̀ yìí ọ̀kan Seyi Labib kò kàn wọ́n rárá. Igboho ti di ajagun ńlá, ẹ̀yin ẹ wo bí ọba aláyé ní sáìdì ní Bàrígà lénìí àbí ó ti di àná ní Bàrígà lánàá, ẹ wo iyì tí Sunday Igboho gbà níbẹ̀, ẹ wo iyì tí Sunday Igboho gbà níbẹ̀ níbi tẹ́yìn kan ti ń sọ pé ẹ̀fẹ̀ kí Sunday Igboho wà. Àwọn kan dẹ̀ welcome Sunday Igboho, àwọn kan welcome ẹ̀, àwọn kan wọ́n wá subhanallah. Ọ̀tẹ̀ máa tẹ̀yìn rí ni o, ẹ já kúrò nídìí ọ̀tẹ̀, ẹ já jáwọ́ nídìí ọ̀tẹ̀. Mo nígbàgbọ́ pé ọ̀tẹ̀ tí ń bẹ ní gbogbo ní Kwara State ní ó jẹ́ kí wọ́n ti rí ọmọ yẹn gbàlẹ̀ dì sí, tí ó bá sí ọ̀tẹ̀ ni kò sí tó ní kí wọ́n ti rí àwọn ọmọ yẹn gbàlẹ̀. Torí ibi tí ìfọwọ́sowọ́pọ̀ bá wà, ìdàgbàsókè
àti ìṣọ̀kan máa wà níbẹ̀. Ìdàgbàsókè kò sẹ́ni tó anybody ò bọ́dà lórí gbogbo àwọn ọmọ tí wọ́n kó lọ ní Kwara State, including governors, including your governor. Anybody ò bọ́dà àti governor o àti gbogbo àwọn house yìí o àti gbogbo àwọn honorable yìí o ní Kwara State, nobody bọ́dà. Nobody, ẹnìkankan ò bọ́dà, ẹnìkankan ò tiẹ̀ kíá. Àwọn ọmọ yẹn dẹ̀ ti lò 176 days. Ẹ wá fẹ́ sọ̀rọ̀ àwọn ọmọ yẹn di bí ọ̀rọ̀ àwọn Chibok girl, àwọn Chibok girls, àwọn ọmọ Chibok tí wọ́n kó lọ láyé Jonathan tá àgbúrò wọn dé ní Ọlọ́run. Ayé tẹ́tẹ́ ìpá ti ń gbàgbé ọ̀rọ̀ ọmọ yẹn díẹ̀díẹ̀. Sọ yẹ kó rí bẹ́ẹ̀. Sọ yẹ kó rí bẹ́ẹ̀. Ẹ wá ń fi àwọn ọmọ ọlọ́mọ ẹ wá àbòsí. Subhanallah. Ìdájọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà níwájú Ọlọ́run lọ́mọ bí ó sì dá. Torí pé ibi tí àbòsí pín sí jù àárín ẹni tó péré láàfáà ni, àárín alálàfáà ni. Ẹ̀rí àwọn àfáà mẹ́ta kan náà tán ṣe program tán sọ̀rọ̀ nípa Sunday Igboho àwọn ẹni èèyàn kan lásán tí ò wà certified, èèyàn kan tí ò wà certified òun lọ́wọ́ ń wọnú igbó lọ, àwọn ọlọ́pàá wà níṣẹ́ sí mọ́. ẹnì kẹta àwọn yẹn ó fẹ́ sọ̀rọ̀ pé àwọn èèyàn pé pẹ̀lú bẹ́yìn Sunday Igboho pẹ̀lú akitiyan rẹ̀ àwọn èèyàn rẹ̀ tó ń against ẹ̀ wọ́n ní rárá kìí gbà wọn lọ nìyẹn torí àbòsí tí wọ́n fẹ́ ṣe, torí àbòsí tí wọ́n fẹ́ ṣe. Kwara State náà láti ṣe program yẹn, the Kwara State náà ní program yẹn ló ti head ni wọ́n ti organize Kwara State. àwọn àfáà mẹ́ta mo ó wà lórí page mi, àwọn mẹ́ta làwọn àfáà yẹn wọ́n ti program. Ṣùgbọ́n àwọn méjì wọ́n mọ̀ nípa àbòsí dáadáa. ẹnì kẹta yẹn kò carry along, ẹnì kẹta yẹn ò bá wọn kò ẹ̀mí rẹ̀ ò bá wọn ṣàbòsí yẹn, wọn carry ẹnì kẹta along. ẹnì kẹta yẹn tó wá ń sọ pé ẹni tí ò certified tí ọ̀rọ̀ àti ètò ààbò yé òun wọnú gbó sẹ́rù ẹni yẹn sẹ́ẹ̀rí pé ìlú ti dàrú, ìlú dẹ̀dẹ̀rẹ̀ wo ní dàrú. Ọ̀rọ̀ ètò ààbò gbogbo wa lọ́jọ́ kan, ọ̀rọ̀ ètò ààbò gbogbo everybody lọ́kàn. A gbọ́dọ̀ dá ètò ààbò dá àwọn ọlọ́pàá àti àwọn fìgìláńtẹ́ tàbí àwọn sọ́jà nìkan. Ètò ààbò kan àwọn aráàlú náà. Àwọn ibi tètò ààbò ti kàn wá ó ní pé etí àwọn ọlọ́pàá àwọn tó jẹ́ elétò ààbò máa ń di sí ọ̀pọ̀lọpọ̀ nǹkan. Àwa tá a jọ ń gbé àwọn criminal yìí àjọ ń gbé ni, àwọn bandits àjọ ń gbé ni, àwọn kidnapper àjọ ń gbé ni. Àwa láàsọ fún wọn pé lágbájá báyìí àmọ́sẹ́ ti ń ṣe àmẹ́dù báyìí àmọ́sẹ́ ti ń. Àwa láàmú wọn lọ sí láàmú wọn lẹ́yìn pé ibi táwọn eléyìí tí mo gbórí, ibi táwọn eléyìí ibi tí wọ́n máa ń jókòó sí ní gbogbo gbàrè àmọ́ jókòó wọn bẹ̀. Àwa la máa mú àwọn ètò aláàbò, àwa látọ̀ wọn sọ́nà. Wọ́n ní ẹni tètò ààbò yìí, ẹni tí ó wà certified, ẹni tí ọmọ pé òun ló wá ń wo ogbó tí wọ́n lé Fúlàní kiri. Sọmọ àwọn tí wọ́n ń pààyàn yẹn tí wọ́n ń jiyàn gbé sọmọ ìyá yẹn ni wọ́n ni, ṣé fámìlì yìí ni wọ́n ni, ṣé ẹ dá wọn mọ̀, ẹ jẹ́ àmọ̀ tẹ́ bá dá wọn mọ̀ ká lè ju eyín fúnjọba. Wọ́n dẹ̀ tó ń sọ̀rọ̀, a dẹ̀ tó ń smell, a tó ń gbóòórùn àbòsí nínú ọ̀rọ̀ wọn just because ẹ kórìíra Sunday Igboho tó di pé kí lọ́kọ́ lọ́hún ìgbẹ́ mọ́tà yẹn máa pẹ́ lágbára Kùránì ń bẹ lọ́wọ́ yín náà ẹ lágbára kí ló tẹ̀ gbanú ogbó yẹn lọ́kẹ́ lọ́kọ́jú àwọn bandit. Odidi ìlú tú láti bí olóṣù mẹ́fà sẹ́yìn ẹ rí nǹkan kan sí ẹ jókòó sórí rédíò ẹ tó ń fi ẹnu sáta iṣẹ́ tí àwọn kan tó wọnú ogbó iṣẹ́ táwọn yẹn ń ṣe ẹ tó ń fẹnu lásán sáta iṣẹ́ wọn sẹ́ni pé aláàbọ̀làkà ìní. I'm sorry to say aláàbọ̀làkà ìní ni aláàbọ̀làkà ìní ẹ tó ń fẹnu sáta iṣẹ́ táwọn kan Sunday Igboho ń wọnú ogbó kiri láì gbà kọ́mọ kò béèrè wà náírà lọ́wọ́ yín kò béèrè kọ́kọ́ bọ̀ lọ́wọ́ ẹnìkankan ó wá Kwara State láì pé ó fẹ́ ṣiṣẹ́ pẹ̀lú yín ó dẹ̀ sọ olóyìn Sunday Igboho fẹ́ wọnú ogbó pé àwọn ọmọ tí wọ́n jí gbé o láti 176 days ago báwo làwọn ti fẹ́ rí wọn gbà ó dé táyìdì ẹ tó ti ẹ ti sọ ọ̀rọ̀ yẹn di òṣèlú ẹ ti ń fi ẹlẹ́sìn mẹ̀sìn bọ̀ ẹ ti ń fi ẹlẹ́yàmẹ̀yà bọ̀ ọ̀rọ̀ security kò yẹ kó kan ẹ̀sìn rárá ọ̀rọ̀ security kò yẹ kó kan ẹ̀sìn ara tá a fi ntí ọ̀rọ̀ ẹ̀sìn ara wàhálà tó dá sí wa lọ́rùn ara wàhálà tó dá sí wa lọ́rùn nìyẹn o ẹ̀sìn nílẹ̀ Yorùbá ara ọ̀ràn lẹ́sìn dá sí wa lọ́rùn nìyẹn just because àwọn fẹ́ satisfy ẹ̀sìn wa àwọn Christian fẹ́ satisfy ẹ̀sìn wọn àwọn oníṣẹ̀sìn náà fẹ́ satisfy ẹ̀sìn tiwọn àwa máa jiyàn lórí tó yẹ ká sọ̀kan lé lórí tó yẹ ká fẹnu kò lórí ká pawọ́pọ̀ ká lé ẹlẹ́yọ́ lọ ká tó fàbọ̀ fẹ́ díẹ̀ àwọn bara wájà àwọn aṣọ ọmọ ọlọ́mọ àwọn aṣọ àwọn ọmọ wa dọmọ ọlọ́mọ aṣọ àwọn ìyàwó wa àwọn bandits wa ń bá ìyàwó wa sùn náà gbó àwọn bandits àwọn terrorists gbogbo àwọn ọmọ kéékèèké tí wọ́n kó wọ́n ń sọ wọ́n di ìyàwó náà gbó tí bàbá ò láṣẹ lórí wọn mọ́ tí ìyá wọn ò láṣẹ lórí wọn mọ́
ìyàwó tán bá yẹ obìnrin tán bá gbé ìyàwó lé tán bá gbé lọ ó di ìyàwó báńdíìtì tán bá tiẹ̀ fẹ́ lòmíì lẹ̀ gan àwọn ti fẹ́ bá yẹ̀ jẹ́ àwọn ti fẹ́ bá yẹ̀ lòmíì jẹ́ ká tó fi lẹ̀ àyìnbá oyún báńdíìtì kún gbòòrò. So olóyè Sunday Igboho àbí kọ́ ló ń wọ́n bá wa dúró tì kọ́ ló ń wọ́n bá wa kún lọ́wọ́ kọ́ ló ń jẹ́ kẹ́mi olóyè Sunday Igboho gùn kọ́ ló ń jẹ́ kó lóye orí tiẹ̀ ṣe ọlọ́mọ jẹ́ kó kú kó òjijì má jẹ́ kó lóyè Sunday Igboho kú kó òjijì o olúwa má jẹ́ òkanjú kú ẹ sinmi Agbájá kẹ́ẹ̀dẹ̀ sinmi ọ̀tẹ̀ gbogbo ẹ̀yin afá wa gbogbo ẹ̀yin èèyàn wa nílùú Ìlọrin gbogbo ẹ̀yin ọlọ́tẹ̀ nílùú Ìlọrin ẹ sinmi Agbájá ọ̀rọ̀ tí afá kan tó sọ̀rọ̀ tó mẹ́sàn-án sí Olabib ọ̀rọ̀ yẹn ò kan sí Olabib o kò kan sí Olabib o mi mọ̀ nísìnyí tábà yẹn fi káfá yẹn ó tètè lọ ṣàtúnṣe lórí ọ̀rọ̀ yẹn o ọ̀rọ̀ yẹn ò kan sí Olabib sínú alábòsí wọn sì nínú alábòsí afá tí wọn ni wá afá sí Olabib afá wa ni wọn aṣáájú wa ni wọn ọ̀gá wa ni wọn wọn sì nínú alábòsí ó dà bàbá wa ni wọn sí Olabib sínú alábòsí o káfá yẹn lọ drop fídíò yẹn kan lọ yọ fídíò yẹn káfá yẹn lọ yọ sí Olabib àfi tí ọba rí proof kódà ìgbà tí mi gan rí fídíò yẹn fídíò mi táfà yẹn ti sọ̀rọ̀ mo ní láti máa wá pé ṣé Olabib wa sọ̀rọ̀ kan ní mi wá torí kò sí fídíò tán lè tètè mi nìrí mo bẹ̀rẹ̀ sí ní lọ wo gbogbo péèjì wọn mi rí ẹni fídíò tọjọ́ mọ́ kí wọ́n lè kí ló ṣe àfà yìí lọ́tọ̀ ìgbà tí mo rí sí Olabib náà tàn jáde so ṣé Olabib sínú alábòsí o wọ́n dúró sí Sunday Igboho ní kọ̀rọ̀ àti ní gbangba ṣé Olabib wọ́n dúró sí Sunday Igboho ní kọ̀rọ̀ àti ní gbangba kọlọ ma fa wọn náà lẹ kọlọ ma jẹ ìjábọ̀ láyéláyé o gbogbo ẹnikẹ́ni tí bá ń ronú kí Seyi Olabib ìjọba gbogbo ẹni tó bá ronú kí wọ́n jábọ̀ Seyi Ahmed Labib Agbaji ìjọba gbogbo ẹni tó bá ronú kí wọ́n jábọ̀ pẹ̀lú ògbólọ àwọn máa fi lóyún bẹ́ẹ̀ sàtẹ̀gùn orí ni